akíládéládé akílóyè lóyè o akí gbogbo àjòyè lọ síbẹ̀ ní orígun mẹ́rin ní gbogbo ìgbàláyé akí wọn ló tu Ifẹ̀ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ kí wá ní ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ tó ń lọ ní ọ̀rọ̀ South Africa àti Nàìjíríà ọ̀rọ̀ South Africa àti Nàìjíríà ní ọ̀rọ̀ tó ń lọ ó ní ikọ̀ Koiki Media mú wá létí alẹ́ ìní bí ẹ ti ń wọlé ẹ kàn bá wa gbọ́ lé share button ìwọ tí o ní tàjò gbé sájò tó ṣe pé wàá kéré oko wálé jọ mo bẹ̀ ẹ́ mo rọ̀ ọ́ bá kàn bá mi gbọ́ lé share button torí pé ọ̀rọ̀ tó ń bọ̀ yìí tẹ́ bá wo right off yẹn ọ̀rọ̀ Yorùbá ok ẹja sọ belé ọ̀rọ̀ Nàìjíríà nítorí pé eléyìí tó ń ṣẹlẹ̀ ní South Africa kì í ṣe ọ̀rọ̀ Yorùbá nìkan let's say like this ọ̀rọ̀ Nàìjíríà ó ti wá di ọ̀rọ̀ ilé ògbá ọ̀nà ògbá kábíyèsí Olódùmarè ẹ bá mi gbọ́ lé share button ọwọ́ tẹ fi ń tẹ̀ ní fi gbọ́mọ sí ìwọ tí o ní kú sí àjòsẹ́ mo ní kó jọ kó bá mi gbọ́ lé share button mi kò sí ọmọ ìyá mi ní South Africa ṣùgbọ́n àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n jẹ́ ọmọ Yorùbá yẹn ọmọ ìyá mi náà tún ni wọ́n nídàkejì yálà mo mọ̀ ẹ́ rí mi ò mọ̀ ẹ́ rí ọmọ ìyá mi ní gbogbo wọn nítorí pé nǹkan ẹni tí wọ́n bá ti pè ní Yorùbá ó ní agbára púpọ̀ mo fẹ́ràn ìran bàbá tèmi ó ní agbára púpọ̀ mi lè sọ ìwọ bí wọ́n ti ń sọ wípé ẹ̀yà Yorùbá ṣe kinní tó ẹ̀yà Yorùbá ṣe gbá ó ṣàwò àní ìran Yorùbá sẹ́ẹ̀ mo tún nífẹ̀ẹ́ Yorùbá nítorí pé ilé tèmi níbí kò ṣeé ṣe kí sọ pé mo ti dọmọ Ghana ń sìn kò possible náà tí bá kàn sọ bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ nǹkan tí mò ń sọ ni mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi gbọ́ lé share button ẹ̀yin tẹ́ bá lólóṣèlú ẹ̀yin tẹ́ ní ọba ìjòyè ẹ bá wa share ètò yìí ẹ jẹ́ kó kàn wọ́n lára torí pé àwọn ibi tí a tún ń sá lọ àwọn ni ò gbà wá mọ̀ yìí o from example fún ìwọ tí o wá ń sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yìí pé kò kàn ẹ́ wípé ìwọ fẹ́ wá miss o fẹ́ japa tí o ti wá rí wípé ìdí nìyí tí a fi ń sọ wípé ká sowọ́ papọ̀ ká jáde kúrò nínú Nàìjíríà nítorí pé tó bá jẹ́ pé inú ìlú tí a wà yìí tó bá jẹ́ pé ìlú tó ṣiṣẹ́ ni kí là ń wá kiri ní òkè òkun kí là ń wá kiri ní South Africa ó létí tí àákọ̀lọ́ máa ṣe ní pé bóyá kákọ̀ lọ fún holiday torí pé nígbà míì náà travel experience téèyàn máa ń ní nínú travel ó lọ fàgan but tó máa jẹ́ wípé a máa lọ a padà a kò lè lọ fún holiday ṣùgbọ́n pẹ̀lú bí gbogbo bí country wa ṣe rí gbogbo bó ṣe dà Nàìjíríà ti wá di ìlú tó lè travel jù as at today tó bá sọ wípé ìlú tó ń jápa bíi ti Nàìjíríà
ó ṣọ̀wọ́n púpọ̀. Kò dẹ̀ sílùú tí Nàìjíríà dé, ibẹ̀ ni ẹ ti máa mọ̀ wípé ìlú tí a wà yìí gangan ni àwọn olórí tí a ní gangan ni problem. Nítorí pé táwọn ọmọ wa tó bá ti dé òkè ìkún lọ́hùn, gbogbo tí wọ́n bá ń ṣe á máa júṣe fún wọn. Gbogbo tí wọ́n kò sí pé bóyá wọ́n sọ pé àwọn kò sí pé wọ́n ní àwọn ò rí business ṣe, kò sí pé wọ́n ní bóyá àwọn ò róúnjẹ àárọ̀ jẹ, kò sí pé wọ́n ní oúnjẹ ọ̀sán kò bá talẹ́, kò sí yẹn. Now ẹ jẹ́ ká ti bí wò, ẹ já wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní South Africa lọ́wọ́lọ́wọ́. Ó mà ti wá di ilé ògbà òde ò mà gbà wá mọ́. Ẹ wo fídíò tí wọ́n ṣe lánàá yẹn. Ẹ wo àwọn arábìnrin tí wọ́n nà tí wọ́n já sí wòwò. Kódà ìkan lára wọn bóyá ó ti ṣubú tó ti kú ni, bóyá ó ti kú ni, bóyá ṣubú kalẹ̀. You don't even know. Cause a rí pé nínú fídíò yẹn a rí pé kò mìíràn mọ́. Kí ni ọ̀nà àbáyọ? Kí ni ọ̀nà àbáyọ? Ẹ̀yin olólùfẹ́ wa, kí ni ọ̀nà àbáyọ? Mo ní kẹ́ bá wa gbọ́ lé share button. Mr. Ọláwálé, káàbọ̀ sórí ètò. Mo kí yín gan ni sà. Ọwọ́ tẹ́ fi ń tẹ̀ ẹ̀ ní fi gbọ́mọ sí. Brother mi, Mr. Ọláwálé, àjọ ń ṣètò náà ni o. Tẹ́ bá sọ pé ká kúṣẹ́ takuntakun, tá a bá ṣe ta la máa fi kalẹ̀ fún. Àwọn tí wọ́n kọ̀ tí wọ́n ò ṣe, àwọn influencer tí gbogbo wọn dákẹ́ tí wọ́n ní kò kàn wọ́n, ẹ wá wò ó sìn ibi tí wọ́n ń sá lọ, ibi tí gbogbo wa ń sá lọ. Ẹ ṣáà rí nǹkan tó ti ń ṣẹlẹ̀ sí wa nítorí pé ti South Africa la ṣì rí o. Tẹ́ ẹ bá gbàgbé lé last year, ẹ mọ̀ pé kan náà ṣẹlẹ̀ ní Ghana tí Ghana fún wa ní notice. Àti ìmọ̀ ti ìlú tó máa fún wa ní notice lọ́la o. Ẹ ṣé gan ni sà, ọwọ́ tẹ́ fi ṣí ẹ̀yẹn ẹ ní fi gbọ́mọ sí, ẹ fi gba ẹ̀tọ́ yín lágbára ṣe Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣí ẹ̀, ọwọ́ tẹ́ fi ṣí ẹ fi ọwọ́ yín méjèèjì báyìí ẹ fi gba ẹ̀tọ́ yín lọ́wọ́ onílé, lọ́wọ́ àlejò, lọ́wọ́ ìjọba ìlú tí ìbáwùkẹ́ wà, ẹ fọwọ́ yín méjèèjì ẹ máa fi gbẹ̀tọ́ yín ni. Ọmọ aráyé akọjú sí yín, wọ́n máa ṣe yín lóore ni. Torí pé mo máa ń sọ, iṣẹ́ tí a gbé dání, iṣẹ́ gbogbo wa ni, iṣẹ́ gbogbo wa ni. Ẹ wo orin yẹn, ó ní iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún orílẹ̀-èdè wa, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Gbogbo wa jọ máa ṣiṣẹ́ yẹn ni. Gbogbo wa jọ máa ṣe iṣẹ́ yẹn ni. Mr. Ọláwálé, kì í ṣe èmi àtẹ̀yìn. Ó da ọjọ́ tí gbogbo wa bá ti cooperate, tí a mọ ibi tí à ń lọ. Ẹ ṣe ká wò, ẹ wo bí tí àwọn bandits tí wọ́n ti ṣe àkọlù lé ọjọ́ wo nìyẹn. Ǹjẹ́ ń pé ńgbà tí ó máa da zina second day or third day, ṣe mọ̀ pé a rí olóṣèlú tó lọ bẹ̀ tó lọ ń ṣe campaign because ńgbà tí wọ́n bá sọ pé Fúlàní kọlu ìlú kan, wọ́n pààyàn, wọ́n kọ́ àwọn èèyàn lọ, ó wá débẹ̀ oní gómìnà tó wà ńbẹ̀, oní kí ló ń wò kíní kan, ìwọ fúnra rẹ̀ governorship candidate ni ẹ́,
o tún wá introduce ara ẹ sọ́wọ́n yẹn, o ní èmi ni orúkọ mi ni lágbájá tàbí kìnní kan làkàdùgbé igbá ṣe àwòṣe èmi ni ọmọ ẹgbẹ́ kìnní kan. Ẹjọ́ ṣé kìí ṣe ìpolongo nìyẹn? Tó bá jẹ́ pé àwọn èèyàn mi ní làákàyè, kí ló yẹ kán ṣe? Ṣé kò yẹ kán da igi bò kí wọ́n lé léré, kí wọ́n lé kàbàkàbà? Can you imagine that? Gbogbo wọn wá ń gbá wa bíi bọ́ọ̀. Òun la ṣe ń sọ fún àwọn èèyàn, ohun tó wà nílẹ̀ is not the matter of party kan tàbí party kan. Who are the people tó ń ṣe ẹgbẹ́ tó wà níjọba lénìí? Is it not the same people from PDP? Yes, it's the same thing. Mr. Ọláwálé, kí ló ṣẹlẹ̀ tí nẹ́tíwọ̀kì ọ̀dọ́ yẹn máa ń ṣe bákan bákan? Ó dẹ̀ máa ń dùn mí torí pé ẹnìkan lẹ máa ń wà pẹ̀lú wa lórí ètò tẹ́ ẹ máa drop opinion yín. Ó máa ń dùn mí. Now, who are the people tó ṣe ẹgbẹ́ tàná? Is that not the same set of people náà ló ń ṣe ẹgbẹ́ tó wà níjọba lénìí? They are the same thing. They are the same agenda. The same agenda kan ni Nigeria need a ní. It's no difference. Mo máa ń sọ, if you like, bí bàbá Adébóyè kò ní kó lọ ṣe ààrẹ Nàìjíríà, kó fi Kúmúyì kó fi ṣe vice ẹ̀, kó fi Oyèdépò kó fi ṣe senate president, kó wá tó àwọn àgbààgbà pásọ̀ tó kù kó tó wọ́n sí senate, wàá rí pé á tún burú ju eléyìí lọ. Èmi ò wá sọ̀rọ̀ òṣèlú ń bí lẹ́ni, bọ́ kí ni way forward fún àwọn èèyàn wa tó wà ní South Africa? Tí a bá wá rescue wọn tán, ṣé ilé ni ká máa kó wọn bọ̀? Ẹ kí a drop opinion wa. Tí wọ́n bá kó wọn wálé, ẹ jọ̀ọ́, ṣé àwa gan tí a wà lé, ṣé àwa gan ti safe? Ohun tó yẹ ká máa bira wa nìkan nìyẹn. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa drop opinion yín náà. Ẹ má jẹ́ kí n máa dá sọ̀rọ̀ bí. Ẹ drop opinion yín. Nítorí pé èmi mú ìbéèrè wá nísìn. Now, lóòótọ́ ó tiẹ̀ kọ́kọ́ dá ká tiẹ̀ kọ́kọ́ rescue wọn nínú ewu náà, kọ́ má bá ìṣẹ̀lẹ̀ South Africa lọ. Nítorí pé à ń sọ̀rọ̀ nípa South Africa lálẹ́. Tọ́lọ́run bá dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́. Stop there. Don't come there. I'm doing program. Tọ́lọ́run bá dẹ̀ fún wa ní oore ọ̀fẹ́. Tó bá fún wa ní oore ọ̀fẹ́, a máa ṣe program yẹn tó pé òun là wá máa ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣùgbọ́n ìbéèrè mi mo tún béèrè, ẹ̀yin tẹ́ wà lórí ètò pẹ̀lú wa, ẹ drop opinion yín. Ṣé tí a bá rí wọn rescue, ṣé inú Nàìjíríà tí ò ti sí ètò ààbò náà ló ń bọ̀? Nítorí pé àwọn atiláwí tá à ń sọ yìí, wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ pé àlejò kan ṣẹ̀ wọ̀lú ó lówó lọ́wọ́. That's another problem now. Now, mo ní èèyàn síbẹ̀ sìn tó ń sọ fún mi pé ó ní iye years tóun ti ń process visa láti ẹ̀ ti kúrò lọ́hùn, tóun máa lọ, kóun máa wá better country lọ. But at the end of the day, ó ní wọn ò fún òun ní visa. Ó ní wọn ò fún òun ní àṣàtọ̀ àárọ̀ yìí ní báyìí. Tí ẹni tí mò ń sọ tó sì pè mí, a sì sọ̀rọ̀, ó ní in fact ó ní ó tún lè sí gan nísìn. Ó nínú yàrá ni òun wà tí òun ti ń bá mi sọ̀rọ̀ yìí. Ó lóun tẹ̀ sì ń gbìyànjú láti jáde síta lénìí. Ó ní in fact ó lóore pé ibi tó ń lọ yìí ó léwu. Ó lóun sá padà. Now, my question is that, ṣé ó dìgbà tí wọ́n bá lọ ń jó àwọn èèyàn wa mọ́lé? Ìbéèrè mi lẹ́ẹ̀kejì, ṣé tá bá rescue wọn, ṣé inú Nàìjíríà tí ò ti sí ètò ààbò
náà là ń kó wọn bọ̀. Kí ni ká ṣe? Ilé ò gbà. Ilé ò gbà máa ní ọ̀rọ̀ wa ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ náà. Kí ni ká ṣe èèyàn mi? Kí ni ká ṣe? Níbo ni ká mórí lé? Níbo ni ká sá lọ? Àwọn ibi tá à ń sá lọ tó tún gbà wá kalẹ̀ tá à ń forí wa pamọ́ sí. Ẹ wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa lọ́hùn. Ẹ wo nǹkan tá à ń dojúkọ lọ́wọ́lọ́wọ́. Ṣé tí ìlú tiwa tó bá dáa, ǹjẹ́ a nílò láti máa lọ South Africa? Ìbéèrè mi ni pé ǹjẹ́ South Africa gan, ǹjẹ́ wọ́n lè bá wa forí gbárí tó bá jẹ́ pé a ní olórí tó dáa? Nítorí pé Ọlọ́run ọba dá ìlú wa dáadáa, ṣùgbọ́n ǹjẹ́ a ní olórí tó dáa? Ta lá dáhùn ìbéèrè yẹn? Àmọ́ pé à ní réyàn dáhùn. Ṣé a sì lè rí olórí bíi bàbá wa Awólọ́wọ̀? Awólọ́wọ̀. Awólọ́wọ̀. Ṣé a sì lè ríru bàbá wa Awólọ́wọ̀ nínú àwọn olórí tọ́lọ́run jogún fún ilẹ̀ Nàìjíríà? That is my question. Can we still find a leader like Ọbáfẹ́mi Awólọ́wọ̀ in this generation? The answer is no. The answer is no. Kí ni ká ṣe? Hello? Hello? So, kí ni ká ṣe? Níbo ni kí àwọn èèyàn wa tí ó wà ní South Africa, níbo ni kí wọ́n forí mú? Níbo ni kán sá lọ? Ṣé lé ni kán máa bọ̀? Ṣé ní inú Nàìjíríà tí ò ti sí ètò ààbò ni kí wọ́n máa bọ̀? Nítorí pé mo bá èèyàn kan sọ̀rọ̀, ó ní tóun bá tiẹ̀ wà bẹ́ẹ̀ lẹ́ni tí mò ń sọ yìí, ó ní ká ní pé òun ní oore ọ̀fẹ́ láti wà lírú ibẹ̀ yẹn, ó lóun ò lè wálé o. Ó ní because ó ní kí òun kú sí South Africa, ó ní kí ọmọ South Africa pa òun, ó ló pè òun dà wípé kóun wá kúkú bandit ní Nàìjíríà. Ṣé tún gbọ́ yẹn? Lára wa tájọ wà nínú Nàìjíríà ló ń sọ fún mi o. Ó ní ká ní pé òun ti ní àǹfààní láti jápa lọ South Africa yẹn. Ó lóòlè, ó ní bí Nàìjíríà gọọmẹ̀ntì gbé free flight kalẹ̀ jù bẹ́ẹ̀ lọ, ó lóun máa wà bẹ́ẹ̀. Ó lóun máa prefer pé kóun kúkú ọmọ South Africa dà wípé kóun wá kúkú Fúlàní ní Nàìjíríà lọ. Ṣé tún gbọ́ yẹn? Ṣé ẹni tó sọ yẹn sìn, ṣé ká wá ní kò rí sọ ni? Now, ìkejì, dádì mi kan bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn, wọ́n send write off kan sí mi. Wọ́n ní ṣé àwa náà ò lè ṣe the same thing fún àwọn ọmọ South Africa tó wà nínú Nàìjíríà. Èmi wá máa reply wọn, mo jẹ́ kó yé wọn. Mo ní báwo la ṣe lè ṣe the same thing? Kò lè possible.
the reason is that mo wá tender reason mi mo ní lákọ̀ọ́kọ́ mo ní tó bá máa ka ọmọ South Africa shut up mo ní tó bá máa ka ọmọ South Africa tó wà Nàìjíríà ǹjẹ́ ṣé a lè ka ọmọ South Africa 500 nínú Nàìjíríà ṣé a lè ka 500 South Africa nínú Nàìjíríà tá bá dẹ̀ ní ká máa ka Nàìjíríà tó wà lé South Africa indigene Nàìjíríà tó wà lé South Africa there are millions bẹ́ẹ̀ni millions of Nigerians ló wà lé South Africa now tá bá wá di pé ká wá gbé the same ìgbésẹ̀ tó wọ́n ń gbé lọ́hùn ká tẹ̀ wá ní pé ká yọ ti ìjọba kúrò bẹ́ẹ̀ bóyá ìjọba ò tẹ̀ ní dá wa lọ́wọ́ kọ́ ká wá gbà pé bóyá ìjọba wa náà wá fi wá pé káwa náà ṣe the same thing ṣé kò ní pa ẹnìkan ju lára ju ẹnìkan lọ because nígbà táwọn ò bá ju bí méjì sí bí for example táwa ṣe bí mẹ́wàá sọ̀rọ̀ ẹjọ́ ta lápá lára ju ẹnìkan ṣé kò ní pa ẹnìkan lára ju ẹnìkan lọ azumi pé àwọn ní ènìyàn 1000 síbí àwa ní 10 million sọ̀rọ̀ ẹjọ́ ṣé ẹ ti rí ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ yẹn ṣé ẹ fi pé a little one tó wà Nàìjíríà yẹn ṣé ẹ rò bóyá tí a bá bẹ̀rẹ̀ sí ní àtàkì wọn ṣé ẹ rò bóyá àwọn people máa dáwọ́ tọ̀hún dúró ni a máa lé sí ni a máa lé sí kò ní dáwọ́ dúró a máa lé sí ni kété tí wọ́n bá ti lè fetí gbọ́ pé àwa náà ti ń ṣe the same thing kò sẹ́ni tó sèfù mọ́lé South Africa ní ẹ̀ o so ìdí nìyẹn tí èmi á fi suggest pé we cannot do the same thing it's not possible we cannot do the same thing this time around it's not about coward we cannot do the same thing because ó jura lọ tí a bá gbìyànjú ẹ̀ wọ́n máa finish àwọn èèyàn wa tán lọ́hùn but àìmá ṣe yẹn sìn kí ni way out kí ni way out kí ni way out kí ni ká ṣe. So gẹ́gẹ́ bí ohun tí mò ń bá lọ kí làtúnṣe kí ni àtúnṣe sí ọ̀rọ̀ tó ń bẹ nínú tó ń ṣẹlẹ̀ sí àwa ọmọ Nàìjíríà náà kí ni ká ṣe kí ni ọ̀nà àbáyọ ṣé ká gba àwọn èèyàn wa lámọ̀ràn wípé kí wọ́n máa bọ̀ nílé ni tàbí ká ní kí wọ́n dúró sọ̀hún ẹ má gbàgbé ilé tí àwọn advice wọn pé kán máa bọ̀ kò má sí ọ̀rọ̀ ètò ààbò ń bì àwa gan tá wà ń bí àmà tí sèfù tọ́kílẹ̀sì ẹnìkan tí wọ́n ṣètò wá gbọ́ kó tún dé láti ìlú òyìnbó ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín ni ó dá ànílùgbàdì àìsàn àtúnṣe ìwọ̀nba mẹ́sẹ̀jì tí a tún lè pàṣẹ sí wọn sí àwọn olórí wa. Come to our rescue. Ẹ̀yin olórí, come to our rescue. Ẹ rescue àwọn tó wà ní South Africa. Ikú gbígbóná tó ń pa wá lílé àtòdéyìn ó mà ní agbára. Ikú gbígbóná mà ní ikú gbígbóná ó mà ti ń le sí àti ta àti ilé.
ọ̀nà ò máa gba ọmọ Nàìjíríà mọ́, ilé ò gbà, ọ̀nà ò gbà. Mi mọ̀ bóyá ẹ mọ̀ túmọ̀ owó yẹn. Tó bá sọ pé ilé ò gbàyàn, ọ̀nà ò gbàyàn, ó túmọ̀ sí wípé bí a travel, bí a wà lókè ìta, alabamsa, bí a wà nílé, alabamsa. Àní ṣílẹ̀ tán, àní ó ń gbé sọnù bí òṣègbè ọmọ. Ire ilẹ̀ Yorùbá àjọ ṣojú èmi àtẹ̀yìn ni o, wọn ò ní wá wa tì o. Nígbà tí iṣu ẹ̀ bá ń dùn, nígbà tí iṣu ẹ̀ bá jiná, wọn ò ní fi wá ṣe àwátì o. Koiki Media, bringing the world closer to your doorstep. Àkíyìn o, mo kí ọ̀gá mi Mr. Ọláyẹmí Koiki pé wọ́n kú iṣẹ́ takuntakun. Mo kí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ kú iṣẹ́ takuntakun o. Mo kí gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ kú iṣẹ́ takuntakun o. Ẹ jẹ́ á dìde o, ẹ jẹ́ á dìde o, ẹ jẹ́ á dìde o. Àsìkò tí à ń kọjú ìjà síra ọkọ lélẹ́yìí o. Torí pé mo ti rí àwọn kan sí tí wọ́n ti kóra wọn jọ ní Ọ̀yọ́ state, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò sọ́jà, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò sọ́jà. Ṣùgbọ́n Olúbàdàn ń ṣe ọba tí wọ́n rí fín o. Ẹ má torí ipò òṣèlú, Olúbàdàn kì í ṣe ọba tí wọ́n rí fín. Ẹ be careful, ẹ̀yin olóṣèlú, Ọ̀yọ́ state, àti rí gbogbo àwọn ìgbésẹ̀ lọ́tún lósì tí ẹ ti ń gbé. Ṣùgbọ́n èyí ò tí ì ṣojú ọ̀rọ̀, torí pé ogun tó ń jà wá tó yẹ kẹ́ jẹ́ ká jọ sowọ́ papọ̀, ká gbógun tì, kí àwọn èèyàn wa kí wọ́n lè rí lédè sí, kí àwọn èèyàn wa tí abroad ti sún kí wọ́n lè máa bọ̀ nílé, kí wọ́n wá ṣe business, kí wọ́n wá dá ilé iṣẹ́ kalẹ̀. Ṣùgbọ́n dẹ̀rin ṣì jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ olórí, ṣé ẹ jẹ́ kó ṣeé ṣe? The answer is no, ẹ jẹ́ kó ṣeé ṣe. Ẹ̀san á ké o, bó ti wù kó pẹ́ tó, ẹ̀san á ké. Ire o, ó dàárọ̀.